Ẹ kú ìkàlẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Ọ̀dẹ̀ ọ̀dà bí. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ó yẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Kẹ́ fẹnu mẹ́nu kẹ́ fìtìmẹ́tì kẹ́ sẹnu kẹ́mú. Ẹ jẹ́ a jọ kẹ́kọ̀ọ́ látara sáyẹ́ǹsì àwọn bàbá wa yìí. Wọ́n ní ẹkùn kì í jẹran kàsì. Àjò rẹ̀ mo fẹ́ fún yín. Ẹ lọ sọ́dọ̀ àwọn tí ń ta ẹran màálù. Ẹran tí wọ́n padé látòdò wàmù. Ẹ rà á kọ́pọ̀. Ẹ gé níye níye, ẹ gé níye níye. Ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan. Ewé àbámọdá ẹ já ni o, tòòjọ́ ni o, iyekíye ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan. Odidi atare kan tó gbó káká ẹ fi sẹ́gbẹ̀ẹ́ kan. Awọ ẹkùn tó fẹ̀ tó báyìí yọ fẹ̀, mo fọwọ́ mi ṣe yọ fẹ̀ tó báyìí látòkè síbí lo òkè báyìí. Ẹ kó ewé àbámọdá yìí sísàlẹ̀. Ẹ kó ẹran yìí sáàrin. Ẹ tún kó ewé àbámọdá ẹ kó bò lórí. Ẹ kí awọ ẹkùn ṣẹ́ríkẹ́ tó kó ewé àbámọdá ìyókù yẹn bò lórí. Ẹ kí awọ ẹkùn bọ̀ láàrin. Kẹ wá kó ewé àbámọdá bò lórí pẹ̀lú odidi atare kan. Pẹ̀lú ewé ògò. Ògòdì ẹlẹ́wùjí ẹyọ kan mo pè é gbani kọ́ jẹ́ mi. Ògò yìí tútù ní ẹjọ́ kọ́ jẹ́. Òun ò mí pé bọ́yá ẹja lóòjọ́ o, ṣùgbọ́n tútù rẹ̀ ní ẹjọ́ kọ́ jẹ́. Ọmọ ìyá mi, ẹ jò. Ọ̀gbọ́n mo ṣe kà á o. Ewé àbámọdá lọ́pọ̀lọpọ̀ kò níye. Atare odidi kan. Awọ ẹkùn tó fẹ̀ dáadáa báyìí. Tó fẹ̀ dáadáa. Ewé ògò. Mo ní nísàlẹ̀ apẹta fẹ́ fi jó. Ewé àbámọdá ni ó wà nísàlẹ̀. A kó ẹran màálù tó jẹ́ paara lóòjọ́ tí èsì tijọ́ kejì. A kò lè lórí. A wá fi awọ ẹkùn a fi sí. A wá tún a fi ewé àbámọdá a fi bò. Òkè lókè rẹ̀ wá ní ewé ògò wà. Ògò, ewé ògò òun yẹn wà lókè pẹ̀lú odidi atare a wá bò. Ọmọ ìyá mi, ó yẹ jó. Tó bá ti jó tán, ó lè dá sínú ìgò funfun kan kó gbé sínú ilé. Máa bù sọ́wọ́ ní ṣàdúà sí bámú. Méèkì là á fi lò. Wọ́n máa rí tiẹ̀ sí. Mo fọlọ́run búra pé wọ́n máa rí tiẹ̀ sí. Lọ́dàn wò. Mi ìyọ́kù mi ṣẹ́kù. Lọ́dàn wò. Ẹ dúpẹ́ fọlọ́run. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan bá ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà lòun. Tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣe mi. Sọ́rẹ́ ẹ̀kẹ́ mi, mo kọ́. Ẹ̀rọ ẹ̀kẹ́ kejì, mo kọ́. Mọ́kànlá. O ti dá mi mọ̀ dáadáa. Jẹ́ n sí fìlà kó wò mí o. Ti rí. Kọ́ má sì mú síra wọn o. Àwọn tí wọ́n ń jẹ́ bàbá ọgbọ́n pọ̀ dáadáa o. Ìyẹn sì ṣòro ó dámọ̀ o. Àwọn èèyàn máa ń dá mi mọ̀ dáadáa nígboro bí máa ń sọ̀rọ̀. Wọ́n tètè máa dá mi mọ̀ pé bàbá yìí rè. Ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí. Ìlú Èkó ni mò ń gbé ní Ìkòròdú. Láti Ìkòròdú garage wọ́n mọ́tò ti ń lọ Báyékù. Bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street, number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà.
sórí tó bá wá pe àwọn nọ́mbà mi yìí tí ó bá ti lọ ìyìn sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni o àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà ní Nàìjíríà. Oṣù àwẹ̀ yìí tó bá ti kẹnu bọ́lẹ̀ mo ti kúrò a ti wà ní orílẹ̀‐èdè Benin, láti Benin mo ń lọ Abidjan. ń fún ní nọ́mbà méjì ṣùgbọ́n nọ́mbà Nàìjíríà tí ń fi ilẹ̀ yìí òun ni hotline mi tó jẹ́ pé WhatsApp ẹ̀ òun ni ẹ máa lò tẹ́tí kọ́ máa gbọ́ +23480 3298 3298 +23480 3298 3298 dìímú gba MTN kan sí +23481 33 155 111 ẹ̀tún gbọ́ lẹ́ẹ̀kan sí +23481 33 155 111 bó ṣe jẹ́ nù. jẹ́ fún nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 yóò yé wa kò ní yé ẹ lẹ̀ ń tẹ́ fẹ́ Ọlọ́run ó ṣe é fún yín èyí tẹ́ fẹ́ Ọlọ́run yóò lè jìnnà sí fún wa. Gbogbo àwọn ètò tá a ti filẹ̀ omi ọlọ́dún mẹ́wàá omi ọlọ́dún méje ọlọ́dún mẹ́jọ ẹ fẹ́ máa béèrè lórí àwọn ètò tá a ti filẹ̀ kò yé yín mo ní gúrùpù fún ọ jẹ́ à ń pè ní private group owó ni wọ́n fi ń wọbẹ̀ 5000 ni tó bá jẹ́ pé orílẹ̀-èdè Faransé ló wà sẹ́mi ni tó bá jẹ́ pé Nàìjíríà bá ní 5000 n tó fi wọbẹ̀ ni kò wá tán síbẹ̀ o tó bá sanwó wọlé tó bá di parí oṣù wọ́n máa san 5000 ó fìrì láti béèrè iṣẹ́ tí ò yí ọ abómi ìta àti ìfilẹ̀ ṣùgbọ́n o má béèrè oògùn àlùwó lọ́wọ́ mi má béèrè òka àlùwó lọ́wọ́ mi má béèrè òǹdè lọ́wọ́ mi má béèrè oògùn bọ́n má béèrè àfọ̀ṣẹ má béèrè oògùn owó. ẹ gbọ́ èyí mo filẹ̀ yìí ohun tí nǹkan fi máa lọ ní gbẹdẹmukẹ ni nǹkan tó máa wá pé òun wérí òkú kankan ìwọ ló mọ̀ òkú rẹ tó sọnù tó ń wérí rẹ kí o má wàá dọ́dọ̀ èmi ọ̀gbọ́n bí yẹn ṣe lọ nìyẹn tètò yìí bá wá dọ́wọ́ rẹ má dé mọ́lé ìwọ náà pín fáwọn èèyàn àfi wá kọ́sítọ́mà abùyín ni kó jàǹfààní ayé wà fún tó bá fẹ́ jẹ́ in public group ọ̀fẹ́ nìyẹn ṣùgbọ́n láǹfààní àti béèrè kankan tó bá fẹ́ béèrè nípa àkọsẹ̀jẹ́ ayé rẹ tó Ọlọ́run lọ́ba tó mọ kọ̀rọ̀ àti gbangba ṣùgbọ́n òye ló fi hàn àwọn ẹ̀dá inú òye tó fi hàn wá á fi dán lóhùn bí rọ́lá bá ń pa bóòtọ́ ni wọn náà jẹ́rìí ságbára Ọlọ́run á dára fún wa o á yẹ wa o ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o.